iṣẹ́ kan wà tí mo jogún lọ́wọ́ bàbá mi tó jẹ́ pé a lè pè ní àfẹ́ẹ̀rí ó farajọ ni. Tí n bá ṣiṣẹ́ tí n bá parí ẹ̀ tán tí wọ́n bá ti kámọ́rí tán bá dá mọ́tò èèyàn dúró láwọn kidnapper tá à ń pè ní bandit tàbí yálà àwọn gbọ́mọgbọ́mọ ó ń tàn máa wà lórí àga báyìí tán fi kó gbogbo èrò dálẹ̀ wọn sì ní rí. Ẹ dúró màmá. Ìṣẹ̀ṣe sì wà moving episode. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sí channel yìí at Abbey Olóòtú. Ẹ̀yin tèmi nílé lóko lérí ìkànnì Abbey Olóòtú ni mo gbé wá fún yín o. Ẹ jọ̀ọ́ ẹ mọ bá wa wo ìkànnì Abbey Olóòtú. Ẹ mọ bá wa subscribe síbẹ̀. Fídíò rẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ wò torí kò sí àsàdànù ńbẹ̀. Ẹ máa rẹ́ kọ̀ọ̀kan ńbẹ̀. Ẹ máa rí ìkan mú bẹ̀. Kò sí ẹni tí Abbey Olóòtú bá gbé wá tó interview wàláhì Elédùmarè ń gbọ́ ẹ rí ẹ̀ kọ̀ọ̀kan lára wọn. Ẹ tó wá jẹ àǹfààní lára wọn. Abbey Olóòtú wàláhì nínú gbogbo TV ó yàtọ̀. So àwọn tó bá ti wá ń gbé wá fún yín tẹ́ bá ti fẹ́ send owó sí wọn tẹ́ fẹ́ sanwó fún wọn ẹ jẹ́ kí Abbey Olóòtú kó máa mọ̀ tó ti yín ẹ̀ ní lùgbàdì ayé o àmọ́ aráyé ò ní fẹ́ gbá fún yín ló jẹ́ o ẹ̀ sì ní kú sọ́wọ́ ayé ẹ subscribe kẹ́ ẹ wò kẹ́ ẹ dẹ̀ like kẹ́ ẹ comment ẹ ṣé o. Kó mọ́ parun òye àṣà wa ni. Kó mọ́ parun òye àṣà wa ni. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó mọ́ parun. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó mọ́ parun. Àṣà wa kò ní bàjẹ́ o. Àṣà wa kò ní bàjẹ́ o. Abbey Olóòtú ló ní ìṣẹ̀ṣe wa kò ní bàjẹ́ o. Ìṣẹ̀ṣe wa o kò ní bàjẹ́ o. Abbey Olóòtú ọmọ ogun tẹ lúdó. Ọmọ ogun tẹ ìlúdó morí bá morí ibà lọ́dọ̀ bàbá ẹ̀yìn ńlẹ́ ọ máa kò ráyè mi. Ọmọ ogun tẹ lúdó. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà ni. Èmi náà máa kọ̀ráyè ọmọ ogun tẹ̀lé dúró ọmọ bó ní bọ́ tó ṣe màbọ́ tó ṣe ọmọ bó ní bọ́ bàjẹ́ màbọ̀ bàjẹ́. Èmi lọ́mọ arẹ́rìn pàdé ìjà lọ́nà ọmọ akin lójú ogun bí ogun bí ogun ni mo sì wá lẹ́rìn ọba tó dúró lọ́mọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Mo wá fẹ́ fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà lókè òkun. Mo kí yín o, mo kí yín o, mo kí yín o. Mo kí gbogbo ojú tó wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ tèmi ni Abbey Olóòtú. Èmi lọ́mọ akọ̀ráyè ọmọ ogun tẹ̀dúdú ọmọ bó ní bọ́ tó ṣe má bọ́ tó ṣe ọmọ bó ní bọ́ bàjẹ́ má bọ́ bàjẹ́. Èmi lọ́mọ arẹ́rìn pàdé ìjà lọ́nà ọmọ akin lójú ogun bí ogun ni mo ṣe wá níran bàbá tó bí mi lọ́mọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Màá tún fẹ́ kí màmá introduce ara wọn lẹ́ẹ̀kan sí i torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ tó jẹ́ pé wọn ṣẹ̀ṣẹ̀ máa wo program mi lónìí àwọn dáadáa yẹ pé wọ́n ti ń wo program tipẹ́tipẹ́ wọn á ti dá màmá mọ̀ dáadáa àmọ́ fáfàní ẹ̀yin tó jẹ́ pé mọ̀ màmá tẹ́lẹ̀tẹ́lẹ̀ màá jẹ́ kí màmá introduce ara wọn. Màmá ẹ dákun ẹ máa dárúkọ yín fáwọn aráalé. Elédùmarè mojúbà o. Ìbà o. Mojúbà akọ́dá mojúbà àṣẹ̀dá. Ìbà. Mojúbà àwọn tán dá kí n tó dá. Èmi náà ṣe bá o. Mojúbà àwọn tó mọ̀ kí n tó mọ̀. Ìbà. Mojúbà gbogbo àwọn òòṣà mẹ́rìndínlógún tó ń bẹ lótùfẹ̀. Ìbà o. Mo kí yín gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti wò mí mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́. Orúkọ tèmi tí mò ń bá yín sọ̀rọ̀ lójú àwòrán yìí ni Yèyé Ọ̀ṣunfúnkẹ́ Olómi tútù láti ìlú Ilé Ifẹ̀. Tó orúkọ màmá náà lẹ ti gbọ́ yẹn ojú ni wọ́n ṣe àìmọ̀ fólókọ. Màmá ẹ dákun ó láwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Mo ń gbọ́ olóòtú. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tá a wà yìí àjàjà Nàìjíríà ní àkókò ilẹ̀ Yorùbá yìí gbogbo agbègbè ilẹ̀ Yorùbá yìí àwa la mọ̀ nǹkan tá à ń dojúkọ lásìkò tá a wà yìí. Tàbá ní àwò dáadáa màmá bandit ń gbé èèyàn Fúlàní òde agbádùn
àwọn àtọ́rìnwá gan-an tó jẹ́ pé àdá wọn mọ̀ yàtọ̀ sí báńdíìtì àbí fúlàní tó ń là wọ́n bí Boko Haram lápè wọn ni kò tiẹ̀ yé mi. Màmá, ọ̀nà wo la gbé gbà tógun fúlàní ò fi tán ilẹ̀ Yorùbá? Olóòtú, àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ọ̀yàn-mọ̀ọ̀yàn, wọ́n ní ikú tó ń pa ojúgbẹ̀ ẹni, òwe ló ń pa á fún ni. Bẹ́ẹ̀ ni. Ó ń bọ̀ yìí, ó ti kúrò ní ká dà wọ́n dé o. Torí nǹkan tó kojú orílẹ̀-èdè Nàìjíríà, ó ti kọjá òye, ó kọjá ìmọ̀, ó sọ lọ́gbọ́n kọ́, ó sòmùgọ̀ kọ́. Nípa titi àwọn báńdíìtì, gbogbo rògbòdìyàn tó kọlu orílẹ̀-èdè Yorùbá, màá sọ díẹ̀ ńbẹ̀. Ní àkọ́kọ́, tá a bá wò ó láyé ìgbà àwọn bàbá wa, a lè sọ pé irú eléyìí ò tíì ṣẹlẹ̀ rí. Ó ti ṣẹlẹ̀ rí, Ìyá Ọ̀ṣun, ó ti ṣẹlẹ̀ rí tó jẹ́ pé àwọn bàbá wa wọ́n dẹ̀ rí ogun náà jà, wọ́n jà lájàyè. Agbára táwọn ìyá wa, àwọn bàbá wa tó fi jagun náà ń gbà wáṣẹ̀, agbára náà ṣì wà. Ṣùgbọ́n ìdí tó jẹ́ kó jẹ́ pé olúkálukú káwọ́ bọtan, ó ní pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ó ti lọ́wọ́ kan òṣèlú nínú. Ọ̀rọ̀ náà ti lọ́wọ́ kan òṣèlú nínú nítorí pé k'Elédùmarè kó má jẹ́ ká ṣe ohunkóhun ṣe. Àṣẹ o. Agbára wà, oògùn wà tó ṣe é kojú àwọn tá à ń sọ yìí, àwọn esin òkọ́pì. Agbára wà, oògùn wà tá a lè fi kojú wọn. Bẹ́ẹ̀ ni olóòtú, agbára wà, oògùn wà tá a lè fi kojú wọn. Ṣùgbọ́n ń gbà wáṣẹ̀, kò sáṣẹ kankan, kò sí àwọn bàbá wo kì í gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni. Ṣùgbọ́n láyé òde òní, ó ti di pé ká kọ́kọ́ máa gbàṣẹ lọ́dọ̀ àwọn ìjọba. Ọwọ́ ò ṣeé dáwú. Àwọn tán lè kojú ogun ń bẹ, tán bá ṣí wọn lẹ̀. Aláwọn ọmọ tán lè kojú ogun. Oògùn wà tán lè fi dira, tí ò sí àdá àbí idà àbí ìbọn tó lè ràn wọ́n. Tán máa sì jagun náà lájàyè. Ṣùgbọ́n ìjọba ń kọ́ amúnimóògùn. Béèyàn bá ru ọ̀nà tí ò bá mọ̀ ọ́n ro, tó bá ru ọ̀nà ìjọba a máa pe ni lẹ́jọ́. Bẹ́ẹ̀. Tí àwọn ìjọba bá fi wálẹ̀, kán lẹ́yìn oníṣẹ̀ṣe o, ó dá asádi ní o, ogun yẹn bá wa jà á. Olóòtú, ó dá mi lójú pé ìṣẹ́gun ó wà lórí ọ̀rọ̀ náà. Màmá, mo gbọ́ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan pé àwọn ọmọ wà tó jẹ́ wípé wọ́n lè dojúkọ ogun àwọn Fúlàní yìí. Àmọ́ gbogbo àwọn ìròyìn tá à ń gbọ́ ni pé àwọn Fúlàní yìí wọ́n ní àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n ń lò tí wọ́n ń pè ní àkàrà òyìnbó, tó ń pè ní bọ́ǹbù ní èdè olóyìnbó. Ṣé ogun náà tún wà tó fi ń kọjú bọ́ǹbù ni? Torí kò yé mi tó. Ó ṣé olóòtú. Lákọ̀ọ́kọ́, nígbà àwáṣẹ̀, kò sí ní tí ń jákàrà òyìnbó. Bẹ́ẹ̀ ni. Ohun táwa mọ̀, pàápàá jùlọ ohun tèmi mọ̀ tí mo jogún bá ń lé, mo bá a ṣẹ́ta, tìdíjò. Gbogbo àwọn oògùn tá a jogún bá, tí mo jogún bá lọ́wọ́ bàbá mi, agbókìbọn. Èwo ló ń pè lókìbọn? Ó ṣé olóòtú, òkìbọn, ó ní bọ́n bá yin igba àbọn tí ò lè ràn yàn. Kò sírù bọ̀n tán lè yìn tó lè ràn ń tọ̀hún. Tìdíjò kán yìnbọn, kíbọn tìdíjò kó yọ̀ǹdì. Oògùn yùn wà. Aṣẹ́dá, adárin, kán nani ládàá, kán sáni ládàá, kádàá kàn mọ́ gbọ́ pé ó ń bá ọ ni, ṣùgbọ́n kò ní bù débi tí ó lójú ọgbẹ́. Ṣùgbọ́n nígbà táwọn bàbá wa wà, kò sí tí ń jẹ́ àkàrà òyìnbó. Àìmí ò bá pé oògùn àkàrà òyìnbó wà tí í ṣe bọ́ǹbù. Ṣùgbọ́n oògùn ìbọn tó dájú ó wà. Aṣẹ́dá tó dájú ó wà. Pàápàá jùlọ olóòtú, pẹ̀lú gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáńlá ayé, ọ̀wọ̀ ni kẹ́ ẹ jẹ́ ká wá o. Ká sí ọ̀wọ̀. Ká sí ọ̀wọ̀ tó tó ọ̀wọ̀. Ọ̀wọ̀
ọ̀wọ̀ tó tó ọ̀wọ̀ ká sí ọ̀wọ̀ tó tó ọ̀wọ̀ ọwọ́ kókó báyìí la fi ń wọgi ọ̀wọ̀ òrìṣà la fi ń wàfín tí ọ̀wọ̀ bá pọ̀ lára á wù bá a bá gbégi eléèrà a máa ń gbé jù lẹ́ni bí èèyàn bá ní ọ̀wọ̀ lára ọ̀wọ̀ bá tó ọ̀wọ̀ lára rẹ̀ kékeré ni ti ìdíjò kékeré ni asẹ́dá tí ọ̀wọ̀ bá pọ̀ lára wọ́n máa ń jọ èèyàn lẹ́ni wọ́n máa ń jọ èèyàn lẹ́ni ẹ jẹ́ ká wá ọ̀wọ̀ ká ṣe ọ̀wọ̀ tó dájú oríṣiríṣi ọ̀nà ọ̀wọ̀ la lè gbà èyí tá lò sára èyí tá fi ṣe gbẹ́rẹ́ èyí tá ṣàjẹ èyí tá ṣàmu ẹ jẹ́ ká ṣe ọ̀wọ̀ ẹ má jẹ́ ká dúró de pé ìjọba ń bọ̀ ìjọba ó gbà wá ìjọba ó gbà wá ẹ jẹ́ ká wá gangan ká kọ́kọ́ lo ewé àtegbò àwọn bàbá wa ká kọ́kọ́ fi gbara wa ná. ká kọ́kọ́ fi gbara wa lẹ̀ ná. bẹ́ẹ̀ ni olóòtú ewé ń jẹ́ oògùn ń jẹ́ oògùn tí ò bá wá jẹ́ ewé ẹ̀ lókù kan ẹ jẹ́ ká wá gangan ká kọ́kọ́ dira fúnra wa kò yọ ọmọdé kò yọ àgbà lẹ̀ nínú gbogbo ń tá a kóra wa sí lórílẹ̀‐èdè yìí nítorí pé àwọn tá à ń sọ̀rọ̀ ń pa àwọn yìí wọn kúkú ń ṣara wa bẹ́ẹ̀ àbá àmọ̀ wọ́n rí àbá wọn tán ó ti wá dà báyìí ó dà yìí lẹ̀ eku tó wá dà yìí lẹ̀ tí wá jẹ́ dá àfi káwa náà káwọ́ náà àbáyọ ká dira fúnra wa ká má bàa bógun lọ. òdodo ọ̀rọ̀ lẹ ti gbọ́ ọ̀hún màmá irú ìgbésẹ̀ wo lẹ́rù báyìí wípé ìjọba gan lè gbé lórí ọ̀rọ̀ báńdíìtì yìí á ń gbéyàn irú ìgbésẹ̀ wo lẹ lérò pé ó yẹ kí ìjọba gbé. ó ṣe olóòtú àmọ̀ràn mi fún ìjọba àpapọ̀ ìjọba òkè àtàwọn ìjọba ẹsẹ̀ẹsẹ̀ kùkú ó ní pé ká mú ẹlẹ́yàmẹ̀yà kúrò lọ́nà àtonígbàgbọ́ àtonímọ̀le àtẹlẹ́sìn àbáláyé àfi ká sọra wa dọ̀kan tá a bá ti sọra wa dọ̀kan tí ò sí ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnmẹ̀sìn mọ́ la lè fi ṣẹ́gun ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o káwọn ìjọba wa ká ṣèpàdé pọ̀ mọ́ gbogbo àtoníṣẹ̀ṣe àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn mùsùlùmí kán bá wọn ṣèpàdé pọ̀ ọgbọ́n ọlọ́gbọ́n òjọ ìmọ̀ràn ẹnìkan òjọ bọ̀rọ̀bọ̀rọ̀ ẹni tó mọ̀ yìí ò mọ̀ yìí olóòtú lọ́pọ̀ ọgbà ọmọ tá a fi inú ara ẹni bí ó lè lọ́gbọ́n nínú ju ni lọ. dáadáa. àwọn ń kọ́rọ̀ ọmọdé dànù tí àwọn ìjọba wa tó bá lè gbàmọ̀ràn lọ́tún kán gbàmọ̀ràn lósì ó dá mi lójú pé a máa ṣẹ́gun gbogbo rògbòdìyàn tá a bára wa yìí. màmá jẹ́ kí n tún béèrè ìbéèrè yìí ǹjẹ́ agbára wà àbó ògùn wà tó jẹ́ pé ẹni tí wọ́n bá ti jí gbé àwọn aráabí yìí àwọn báńdíìtì yìí tí wọ́n lè fi firú ẹni bẹ́ẹ̀ lẹ̀. bẹ́ẹ̀ ni olóòtú agbára wà nítorí pé tá a bá mọ́pọ̀lọ́ tí òjò kọ̀ǹkọ̀ àmọ́ ń jù lẹ́ni agbára wà ògùn wà yálà tí ìtì ẹ̀ ṣe báńdíìtì gan béèyàn bá sì rìn tó bá bọ́ sọ́wọ́ ajínigbé agbára wà tán fi dọ́ńtọ̀ ńlẹ̀ tó bá tiẹ̀ jọ pé wọ́n ti ní lérò ọkàn pọ́n fẹ́ pa á tẹ́lẹ̀ wọ́n sì dá a lẹ̀ wọ́n ní pa á. ká ní pé wọn tẹ̀ tí díyàn gan gbẹ̀gàn irú àwọn nǹkan wo ló yẹ ká máa ṣe sára tó jẹ́ pé ó ṣe kókó mo rí pé ti dárúkọ ọ̀wọ̀ lẹ́ẹ̀kan àwọn kankan wà tó tún jẹ́ pé ọ̀wọ̀ ó ní bákan ọ̀wọ̀ míì tẹ́ pé ẹlòmíì ẹ̀ ń sọ̀wọ̀ fún tán nìsín ó lè jẹ́ pé tán ní òun fi sára ni tó jẹ́ pé ó lè gbàgbé ẹnu aṣọ kan tàbí kókó fáwọn tán bá fọṣọ káwọn yún kan ti fọ máa sọ tàbí kó ti yọ sọnù irú àwọn nǹkan wo ló ṣe kókó fún wa ní irú situation tá a wà lórílẹ̀‐èdè báyìí. ó ṣe olóòtú oríṣiríṣi iṣẹ́ ló wà oríṣiríṣi agbára ló wà iṣẹ́ kan wà tí mo jogún lọ́wọ́ bàbá mi
tó jẹ́ pé a lè pè ní àfẹ́ẹ̀rí ó farajọ ni. Tí n bá ṣiṣẹ́ yìí, tí n bá parí ẹ̀ tán, tí wọ́n bá ti kámọ́rí tán bá dá mọ́tò èèyàn dúró láwọn kidnapper tá à ń pè ní báńdíìtì tàbí yálà àwọn gbọ́mọgbọ́mọ, ó ń tàn máa wà lórí àga báyìí tán fi kó gbogbo èrò dálẹ̀ wọn sì ní rí. ẹ dúró màmá, ẹ ń jẹ́ yé mi nísìnyí pé tẹ́ ẹ bá parí iṣẹ́ náà tán ẹni tẹ́ ẹ bá ṣerú ẹ̀ fún yálà àwọn báńdíìtì ó ń lọ lọ́nà, àwọn báńdíìtì wá dá dúró lọ́nà bí a nọkọ èrò ló wà àbí òsì nọkọ èrò gan, yẹn sì wọnú mọ́tò yẹn sì dàgbà àwọn tó wà ń bẹ̀ dúró wọn sì ní ròhùn. Bẹ́ẹ̀ni olóòtú, kódà bó bá sojú oorun náà ti bá tán bá kó gbogbo àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ ó máa wà lórí bẹ́ẹ̀dì ńbẹ̀ wọn sì ní rí. Bó sorí ìjókòó ló bá tán bá kó gbogbo àwọn èèyàn tó wà láyìíká ẹ̀ ó máa wà lórí ìjókòó ńbẹ̀ ó máa wò wọ́n ṣùgbọ́n wọn ò ní rí. Mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ ni. Màmá táàsì ní owó dànù màmá. Kábíyèsí Elédùmarè, mo sọ lẹ́ẹ̀kan mo ní oògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan. Òtítọ́ ọ̀rọ̀, oògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan. Bẹ́ẹ̀ni. Màmá ẹ jẹ́ tí wọ́n á béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín torí pé nǹkan táwọn ọmọbìnrin wa tán fẹ́ sọ ilé ayé dì báyìí kò jẹ́ ká tiẹ̀ mọ ibi tá à ń lọ gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin wa ni wọ́n ti ṣe alábàápàdé ọkùnrin tí ó fi wọ́n ṣe nǹkan tó jẹ́ pé ọ̀rọ̀ owó náà ló fẹ́ dí gbogbo ẹ̀ lẹ̀ torí obìnrin tó bá ti nífẹ̀ẹ́ owó jù dandan náà ni kó kàgbákò tiẹ̀ náà. Màmá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa náà ti lò ìjọ́nà àbáyọ wà àti pé irú àmọ̀ràn wo lẹ fẹ́ bá mi fún wọn gan. Ó ṣe olóòtú, lákọ̀ọ́kọ́ àwọn Yorùbá sọ pé tọ́mọ rẹ kó lè fún ọ nísinmi. Ọmọ tí ó bá sì já sàmú àti kékeré ni ó ti sẹnu sámsám. Bẹ́ẹ̀ ni màmá. Lórí ọ̀rọ̀ àwọn ọmọbìnrin wa, ilé lọmọmọ ti ń kẹ́sọ̀ọ́ ròde. Bí ilé bá dáa, ọmọ tó jáde ń rú ilé bẹ́ẹ̀ ẹ̀ rámúyẹ rẹ̀ lára rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọbìnrin wa láyé àsìkò tá a wà láyé ìsìn ọ̀pọ̀lọpọ̀ tọwọ́ òbí wọn wá. Àwọn òbí. Bẹ́ẹ̀ ni olóòtú. Òbí á máa bọ́mọ mi ìwí ńgbà míì tí ò ní gbọ́ màmá àbí bíi ti báwo. Sórí lákọ̀ọ́kọ́ tí ẹnu èèyàn ò bá ti kálù kó gbóyè lẹ̀. Tí ẹnu ìyá bá ti wà tí ò ti ká ọmọ ẹ̀ irú òbí bẹ́ẹ̀ ó fẹ́ẹ̀lì. Ní àpèjúwe èmi èyí Ọ̀ṣunfúnkẹ́ olómi tútù mo bá kọ mo bá bọ̀ ọmọ mi wá fẹ́ jáde nílé mo wá rí i tó wọṣọ tí ò bòdòdó ó wọ ṣòkòtò tó fìdílẹ̀ ó wá ń dágbére fún mi pé yèyé mo ti ń lọ o láì ṣe pé mo rán lọ́jà. Òbí irú òbí bẹ́ẹ̀ yẹ kó lè pe ọmọ pé wá ń bí ibo ló ń lọ kí ló kó sí kí ló wọ̀. Ìrìnkúrìn bẹ̀rẹ̀ láti bí ìwọ̀kuwọ̀. Ọmọ tó bá ti ń wọ̀wọ̀kuwọ̀ ó máa rìnrìnkúrìn. Ọmọ yín ò wá ṣàgbàfọ̀ ó ń káṣọ wọ̀lú ẹ wá rójú olè ẹ̀ mú. Yóò padà yẹ̀ ẹ́ lẹ̀ fún irú òbí bẹ́ẹ̀ lẹ́yìn ìwọ ọ̀la. Ní ètò tó wá jọmọ́ bẹ́ẹ̀ ọmọ mi wà tó jẹ́ pé kò rìnrìn ìyà k'Elédùmarè kó má jẹ́ ká bọ́ sọ́wọ́ gbogbo ojú tó ń wò mí gbogbo etí tó ń gbọ́ mi ọmọ yín ò ní bọ́ sọ́wọ́ o ọmọ yín ò ní ṣìrìn o gbogbo ẹ̀ náà ó ní ká dira nù tá a bá dira wọ́n ní àti kékeré báyìí láti ń pẹ̀ka àrókò torí tó bá ti dàgbà tán ẹbọ ni ó mọ gbà nígbà wáṣẹ̀ látakóró wọnú àdó kan ò lè mọ́mọ inú ẹ̀ wọ́ ṣùgbọ́n láyé ìsìn òde òní tá a bára wà yìí àtoyún inú àtàsẹ́ ìdí la máa ń kó wọnú ẹ̀
gbogbo wa la ti ń jọ ń kóra wa wọnú àdó nítorí pé a ti bára wa lórílẹ̀-èdè tuntun. Bẹ́ẹ̀ ni olóòtú, orílẹ̀-èdè tuntun la bára wa yìí, wọ́n sì ní ìdálù báyìí òun nìṣèlú. Béèyàn bá ti délùú aká ó gbọ́dọ̀ ṣe bí aká, bó bá délùú arọ ó gbọ́dọ̀ ṣe bí arọ. Orílẹ̀-èdè tuntun tá a bára wa yìí, ọwọ́ ibi tá a bára wa yìí náà la gbọ́dọ̀ rẹ̀ náà la gbọ́dọ̀ máa ṣe. Àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin a gbọ́dọ̀ dira, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì tó lọ iléèwé tó ń rìnrìn àjò tó ń bọ́ sọ́wọ́ ajínigbé tó ń bọ́ sọ́wọ́ agbénipa, tí ọ̀wọ̀ bá wà lára àwọn ọmọ bí ò ní lè bọ́ sọ́wọ́. Ṣùgbọ́n ọmọ tá a fílẹ̀ tó ń rìnrìn kurìn, ọmọ tá a dira fún, ọmọ tá a kọ́ ní ìṣe ẹ̀sìn àti ìṣe wa, bó la sì sọ pé kọ́mọ ń ṣe hùwà láwùjọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tá a bá wáyé òde ní ọmọ 15 years, ọmọ 12 years, ẹ ti rí wọn, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ̀wọ̀kuwọ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rìnrìn kurìn. Eléyìí èsọwọ́ ìjọba wa o, ọwọ́ òbí kọ̀ọ̀kan ló ti wọ́ wá. A gbọ́dọ̀ mọ̀ láti túnú ilé wa ṣe, láti kọ́ àwọn ọmọ wa kán lè bá a wuyì láwùjọ, kán lè bá a ṣe é wò láwùjọ ní ìhà tí ń lọ lóde òní. Dapsy Concept ìròyìn ò dáfojú bá o, oríṣẹ́ ńlá mojú bá o, iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwọ̀tán rókóṣó kékeré kọ́lẹ̀ fà lọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots, wedding video show, commercial video show, real estate video show, professional photo show, event photo show, birthday photo show, model photo show, burial photo show, kiddies photo show, maternity photo show, video editing, photo editing, graphics designer. Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀. Iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ. Renting of equipment like camera, light and drone, makeup and social media productions available. Kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects. Dapsy Concept Studio gbàngbàngbà la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill Ọ̀rẹ́ Òdìgbòlùkù Government Ondo State pé 08138470718 tàbí 08075581040. Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production, musical video shooting, powerful editing, film shooting, wedding shooting, wedding shooting, concert shooting. Ẹ ti sọ fún mi nísìnyí pé àwọn ọmọbìnrin wa tí wọ́n máa ń ṣe rádaràdà káàkiri ẹ jẹ́ kó yé mi nísìnyí pé ọwọ́ obìnrin ló ti wá. Bẹ́ẹ̀ ni olóòtú. Bàbá káàtẹ̀ wá ní pé wọ́n tiẹ̀ ti wá àwọn nǹkan ti lò báyìí gan tán wà nílẹ̀ láwọn nǹkan ti lò kí lọ́nà àbáyọ fún mi tó sì ṣeé ṣe kán rògbò wọn lò láyé. Ó ṣe olóòtú. Àwọn ọmọ tí wọ́n ti bọ́ sọ́wọ́ yìí tán ti lò, àtúnṣe wà fún wọn. Àtúnṣe sì wà fún wọn. Bẹ́ẹ̀ ni olóòtú. Tí wọ́n sì rògbò lò. Bẹ́ẹ̀ ni olóòtú. Àtúnṣe wà fún wọn tán máa rògbò wọn lò. Yálà wọ́n ti lò wọ́n tàbí wọ́n kàn gbé wọn, wọ́n tó padà gbé wọn jùlẹ̀. Nítorí pé ẹni tán gbé náà tán gbé jùlẹ̀, ọwọ́ sì wà lára ẹ̀. Ọwọ́ sì wà lára ẹ̀. Tírú ẹni bẹ́ẹ̀ tá a bá rí irú ẹni bẹ́ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ sì máa jẹ́ èèyàn, ó sì máa rògbò. Tí wọ́n lè ti lò. Bẹ́ẹ̀ ni olóòtú. Nítorí pé ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́, kò síṣẹ́ kan tẹ́mi èyí ọ̀ṣun fún kí olómi tútù tí mo fẹ́ gbà tí mi ní kọ́kọ́ ṣèbéèrè lé lórí. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹni tá a fojú sí pé wọ́n ti lò kò lè wúlò mọ́, ó ṣeé ṣe ká tún ṣàyẹ̀wò kí ṣíṣe rẹ̀ sì tó kù lókè èèpẹ̀. Òtítọ́ ọ̀rọ̀. Ìdí nù tó jẹ́ pé tá a bá rí ẹnikẹ́ni tírú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí,
tá a bá ti ṣàyẹ̀wò tífá ti tọ́ wa sọ́nà tó sọ ohun tá a fẹ́ ṣe torí pé kò sí ifá tó bá wo lẹ́rù bí ifá tá a dá tí ò létùtù tí ètùtù bá ti lè wà fún irú ẹni bẹ́ẹ̀ ó ti dá mi lójú pé irú ẹni bẹ́ẹ̀ yóò sì ṣe nǹkan rẹ̀ lókè. Màmá ẹ jẹ́ kó yé mi báyìí pé àwọn tó sá ti lò báyìí ọ̀nà àbáyọ sì wà fún wọn. Bẹ́ẹ̀ ni olóòtú ọ̀nà àbáyọ wà fún wọn dáadáa. Irú àmọ̀ràn wo ni wàá lè bá wa gbárù àwọn ọmọbìnrin wa pẹ̀lú òrìn ẹsẹ̀ wọn báyìí? Kábíyèsí Elédùmarè àmọ̀ràn tí mo fẹ́ gba gbogbo àwọn ọmọbìnrin wa náà ni pé kán jẹ́ kí n tán bá ní kó jẹ́ kó tẹ́ wọn lọ́rùn kán jẹ́ ní tí òbí wọn bá fún wọn kán jẹ́ kó tẹ́ wọn lọ́rùn nítorí pé bóni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló mú babaláwo tí fi ń dífá ojoojúmọ́. Kán mọ́ wo ipò tí wọ́n wà bóyá yálà ipò àìní yálà wọ́n rí ẹgbẹ́ wọn kan tó dáa jù wọ́n lọ tàbí tó ní jù wọ́n lọ. ń lo 16 àbí ń lo 17. Tàbí ń lo oríṣiríṣi àwọn fóònù ńláńlá tó ń lò ní ìsìn. Kẹ́jẹ́ tí wọn kó tó wọn. Torí pé bó bá pẹ́ tó bá yá tébù táwọn wò ó máa ń yí ẹni tó lówó lónìí. Ó lè padà dìdàkejì lọ́la. Tẹ́ni tí ò sì ní ń pa tí ó sì padà dolówó lọ́la. Tó bá dájà fọ́. Àyípadà olówó òun la àmọ́ tó lè yí sí o. Ṣùgbọ́n àyípadà tálíkà ó ti dájú pé ayọ̀ ni. Màmá ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà wà tó jẹ́ pé tí n bá pè yín yálà àwọn èèyàn pè mí páwọn fẹ́ bá yín sọ̀rọ̀ àbí àwọn èèyàn ní pé àwọn nílò àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé mo máa ń pè yín pé kí ẹ bá mi torí mi ní mọ̀ yín dáadáa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó wà lọ́wọ́ yín. Ẹ wàá sọ fún mi pé ẹ mọ wo iṣẹ́ náà lóru pé kí n jẹ́ kó di àsìkò òru àbí káwọn èèyàn dúró di àsìkò òru. Màmá àwọn ọ̀rọ̀ kan wà níbẹ̀ tí ò bẹ́ẹ̀ yé mi torí pé ọ̀pọ̀lọpọ̀ tábàtọ̀dọ̀ babaláwo ní ìsìnkú pé bàbá àmọ̀ fẹ́ yẹ fáwò afẹ́yẹ̀ nǹkan wò pápápá ni wọ́n gbé jáde tí wọ́n sì yẹ̀wò fún wa àmọ́ ẹ̀yin ẹ̀mọ́ sọ pé ká dódò bẹ́ẹ̀ kò yé mi tó fẹ́fẹ́ láyé mi bàbá. O ṣé olóòtú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó jẹ́ pé ọmọ òru là á ṣèkà téèyàn bá ṣe lójúmọmọ kò ní fara rí lọ. Má láyé olóòtú ní ọ̀pọ̀ ọgbà ẹlòmíì ó lè ṣe pé ńgbà tó sùn ìjàmbá sí ẹlòmíì ó lè ṣe fáwọn àgbà ni ẹ̀ta bá wá tú ọ̀rọ̀ rẹ̀ lóru ó yẹ lọ́kọ̀ọ̀rọ̀ ẹ̀kú láti ṣe nítorí pé òru kò mẹ́ni ọ̀wọ̀ òru lọ́pọ̀lọpọ̀ ìjàmbá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dá dámọ̀ òru gangan náà ti dá ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò ẹlòmíì rú òru gbogbo ìrìn àjò tá a bá rìn lórí gbogbo ìgbésẹ̀ tá a bá gbé lórí ọmọ èèyàn tó mú ìbéèrè wá lóru kedere báyìí òun la máa ń rí tí ìgbésẹ̀ wọn sì máa ń rọrùn lọ́pọ̀ ọgbà tí èèyàn bá wá sí ọ̀dọ̀ èmi Yèyé Ọ̀ṣunkúnkẹ́ tó fẹ́ ṣèbéèrè èmi ò ń ṣèbéèrè lójú ọ̀sán o mo máa ń ṣèbéèrè mi lóru nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ nǹkan tó wà nínú òru ó pín sí ìdá méjì. Ẹ bá ń ṣàlàyé ọ̀rọ̀. Ọ̀nà àkọ́kọ́ èmi Yèyé Ọ̀ṣunkúnkẹ́ olómi tútù mo fi lójú mo fi lẹ́nu iṣẹ́ tó bá gbòòrò ẹnìkan ò ń ṣe lọ́sàn iṣẹ́ tó bá sì gbọ̀sán ẹnìkan ò kì í ṣe láàjì tí ọwọ́ àgbà bá wà nínú ìrìn àjò yìí tó jẹ́ àwọn àgbà ló ń dani láàmú èmi Yèyé Ọ̀ṣunkúnkẹ́ mo máa gbéra lọ oríta àbí tán bá wà. Sẹ́ẹ̀tún rí mọ́tò lóru ni torí kò yé mi o ẹni
tó bá jẹ́ pé wọ́n àgbà ló wà lára èèyàn ẹ gbéra bẹ́ẹ̀ni sáwọn ọ̀kadà tó ń ṣiṣẹ́ lóògùn lè fẹ̀ nítorí kò yé mi o ó ṣe olóòtú màmá ẹ ṣàlàyé fún mi dákun ẹ jọ̀ọ́ torí ọ̀rọ̀ ọ̀kadà kọ́ ọ̀rọ̀ mọ́tò sì kọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀kadà kọ́ bẹ́ẹ̀ni ọ̀rọ̀ mọ́tò sì kọ́. bẹ́ẹ̀ni mo sọ nínú ètò mi níjọ́sí pé n tó wà nú awó kẹnu o. Lóòótọ́ ẹ sọ àmọ́ èmi ò mọ̀ pé ó ti ń di pé èèyàn kan ń gbéra lọ ibì kan. bẹ́ẹ̀ni ìkóríta ibi tán bá wà gangan ni mo máa ti lọ bá wọn láti máa yanjú ẹ̀ n tó bá gbà n tán bá fẹ́ látọwọ́ oníbèèrè láti máa fún wọn ní ìkóríta ibi tán bá láwọn wà èmi a máa gbéra láti bí màá máa lé lọlẹ̀ haúsá. ṣé pẹ̀lú lílo alálẹ̀ ẹdùn eléyìí tí ìfẹ́ yé mi báyìí o ní alẹ́ yẹn náà bẹ́ẹ̀ni lọ sílẹ̀ haúsá. bẹ́ẹ̀ni ìbéèrè kan ti wà nílẹ̀ fún yín tí mo fẹ́ béèrè kan ẹ máa bọ̀rọ̀ yín lọ bàbá. èmi a máa gbéra láti ilé Ifẹ̀ kí n máa lọ ilẹ̀ haúsá tó bá jẹ́ bẹ́ẹ̀ ní sílé ìyá bá wà èmi a máa gbéra láti ilẹ̀ kò máa rè dé ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ní koríta àwọn tó ń tàn ń sẹ̀ wà nítorí pé orí yeye ní mògún ta ìṣẹ̀ ló pọ̀ tọrọ ẹlòmíì ó tiẹ̀ lè mọ́mọ́ kó ń sayé ẹlòmíì tiẹ̀ lè mọ́mọ́ kó ń ti tẹ̀sọ̀ àgbà mọ́lẹ̀ olóòtú mo tó padà sórí ọ̀rọ̀ mi jọ sí pé ọmọ tó bá táwó ṣe ni kẹ́ ẹ jẹ́ kó sáwó o. ọmọ tó bá táwó ṣe ni kẹ́ ẹ jẹ́ kó sáwó. nǹkan jọ ṣe awo. bẹ́ẹ̀ni. màmá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan ẹni pé ẹ lè gbéra ń bì. bẹ́ẹ̀ni olóòtú. lọ sí Benin. bẹ́ẹ̀ni. àwọn kan wá máa ń sọ pé àwọn babaláwo wọn lóògùn lọ́wọ́ wọn ṣe fúnra wọn àwọn oníṣègùn wọn lóògùn lọ́wọ́ wọn ṣe fúnra wọn wọn ní àwọn àjẹ́ náà wọn á máa fò láti lọ bá téèyàn jẹ́ pé kí ni ìdí tán lè fò kán lọ sínú ìlú mi kán lọmọ gbé bẹ màmá àwọn ìbéèrè yẹn ó rújú. kábíyèsí Elédùmarè babaláwo tó bá lóògùn tí ò ṣe fúnra ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ ìjàpá tí ò lè wòran díẹ̀. oníṣègùn tó bá lóògùn tí ò lè sá fún rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ ìjàpá tí ò lè wòran díẹ̀ torí pé bílé bá dáa bílé ò dáa àwọn làáwò ẹni tí ó sóògùn àbíkú fún ìyá àbíkú wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé tó ti sí ọ rí. òtítọ́ ọ̀rọ̀. olóòtú èmi Ọ̀ṣunfúnkẹ́ olómi tútù gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ìkóríta ibi tí ọ̀rọ̀ oníbèèrè bá ti máa níyanjú gangan lèmi yèyí Ọ̀ṣunfúnkẹ́ ni mo máa ń gbéra lọ. tó bá jẹ́ Benin èmi a máa gbéra láàjì ní sì lọ rú Benin tó bá ṣe ilẹ̀ haúsá èmi a máa gbéra láàjì tí ń sì délé haúsá ẹyẹ kan ìfò kò forí sọgi. ẹyẹ kan ìfò kò forí sọgi. màmá tàbá ní ká wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń pè tó jẹ́ pé ẹ sọ fún mi pé ẹ fẹ́ lọ pálásì ni o ẹ ráyè o ẹ wà ní pálásì o ẹ ráyè ṣé ẹ jẹ́ oyè kan nínú pálásì kábíyèsí wa Ọọ̀ni of Ifẹ̀. kábíyèsí Elédùmarè kábíyèsí o Ẹlẹ́rìíṣà. èmi náà ṣe kábíyèsí o. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tán bá pè mí ó yálà ó ní ó fẹ́ bá mi sọ̀rọ̀ tí n bá ní ọwọ́ mi ó ń ṣe gbogbo ìgbà náà ni mo máa ń lọ sáàfin Ẹlẹ́rìíṣà torí pé mi ì jẹ oyè kankan ọ̀pọ̀lọpọ̀ oyè náà fi lọ̀ mí ṣùgbọ́n ilé Sanní ó dùn jù lọ
ilé san mí ó ó dùn dùn ju joyè lọ. bẹ́ẹ̀ ni olóòtú. Kò yé mi o màmá. Iṣẹ́ olóòtú. Gbogbo àwọn à ń joyè. Ntí èèyàn bá gbé dání. Tán bá ń pè èèyàn lágbà, kìí ṣojú làgbà wà. Bí èèyàn bá dàgbà, bí ò bá ní nǹkan àgbà dání, kì í ṣàgbàlagbà. Èèyàn lè jọmọdé, kó ní nǹkan àgbà ń kùn. Ó ní pé a kì í fi ojú mú àgbàlagbà o. Àìfi ojú mú àgbàlagbà. Bẹ́ẹ̀ ni olóòtú. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ó lè kéré lójú ṣùgbọ́n kó dàgbà ń kùn. Ìdí nù tá a kì í fi ojú mú àgbàlagbà. Ní titi inú pálásì, mo jẹ́ ẹnìkan tó máa ń bízì gan-an. Ọwọ́ mi máa ń kún gbogbo ìgbà. Ọ̀pọ̀ ìgbà mi ì fẹ́ wà lórí aago torí àwọn èèyàn lè wà lọ́dọ̀ mi. Mo máa ń fi ààyè ẹnìkan lẹ̀ fẹ́nìkan. Lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀, yálà à ń ṣọdún kan lọ́wọ́ gẹ́gẹ́ bá a ṣe parí ọdún Ifá àgbáyé. A máa ṣètò káàkiri. Ètò ṣe máa dùn. Ilé Ifẹ̀ òun lorírun Yorùbá. Tí ètò bá ti wà, àgbájọwọ́ la máa fi ń sọ̀yà. Ètò bá wà nílé Ifẹ̀. Bẹ́ẹ̀ ni. Gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá ẹ̀ kóra yín yọ. Àgbájọwọ́ bẹ́ẹ̀ ni a fi ń sọ̀yà nílé Ifẹ̀. Nílé Ifẹ̀ wa, àìsí èmi òjò ọ́, ìwọ òjò mí. Torí èmi òjò ọ́, ìwọ òjò mí kò jẹ́ káyé gún. Tọ́dún bá wà, àjọ máa ń gbìmọ̀ ń ṣe ni. Kò sí tìwọ ni Pọ́ọ̀lù, èmi ni Tàbílò, kò sí bẹ́ẹ̀ nínú. Àjùmọ̀ṣe lòòṣà, àjùmọ̀bọ lòòṣà, àjùmọ̀pè lòòṣà. Kò sí jẹ́ mi. Màmá, ó yẹ kí n béèrè ìbéèrè yìí. Ǹjẹ́ tá a bá rẹ́ni tó jẹ́ pé ó fẹ́ lọ ìlú òkè òkun, yálà kò tiẹ̀ léèyàn ń bẹ̀ gan, àmọ́ ó wù ú, ó dẹ̀ lówó ẹ̀ dání. Ó ti wá gbìyànjú láti gba físà. Kòrónà àbáyọ. Màmá, ǹjẹ́ àwọn iṣẹ́ kan wà tí ẹni bẹ́ẹ̀ lè ṣe tó jẹ́ wípé yóò sì rójú àánú rẹ̀ gbà? Olóòtú, jẹ́ kí n sọ̀rọ̀ yìí. Ṣé o rí lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹni tó bá ń dààmú, tó bá ń fòòró, gbogbo wọn kọ́ láyé ń ṣe o. Gbogbo ẹni tó ń sáré títí tán ń làkàkà ọ̀nà àti jẹ ọ̀nà àti mú, gbogbo wọn kọ́ láyé ń ṣe o. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ìràwọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn lè wálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ mọrú èèyàn tó ń jẹ́. Gẹ́gẹ́ bí àpèjúwe, ẹlòmíì wà tó jẹ́ pé ní dídá kọjá rẹ̀ lásán ó lè farawọ ẹ̀ wálẹ̀. Ẹlòmíì wà tó jẹ́ ní títẹ èpo ẹyin mọ́lẹ̀ ó lè farawọ ẹ̀ wálẹ̀. Bá a ṣe lọ́jọ́ oríire wa, bẹ́ẹ̀ náà la ní ọjọ́ tó jẹ́ ọ̀tá fún ọjọ́ oríire wa. Ṣùgbọ́n bí èèyàn ò bá wá rẹ̀ kó mọrú èèyàn tó ń jẹ́, ọ̀pọ̀lọpọ̀ ti fi ọwọ́ rẹ̀ fi dàrin àjò ara rẹ̀ rú. Bí àpèjúwe olóòtú, ẹlòmíì wà tó jẹ́ pé kò gbọdọ̀ bá obìnrin lájọṣepọ̀ lọ́jọ́ Wednesday. Ẹlòmíì wà tó jẹ́ pé kò gbọdọ̀ bóbìnrin lájọṣepọ̀ lọ́jọ́ Tuesday. Ẹlòmíì wà tó jẹ́ pé ọjọ́ oríire rẹ̀ ó jẹ́ ọjọ́ Thursday, ó jẹ́ ọjọ́ Monday, tó jẹ́ ọjọ́ tó jẹ́ pé ó gbọ́dọ̀ dáwọ́lé nǹkan tó fẹ́ ká kí òun ló kó oríire lé lórí. Gbogbo tó fẹ́ dáwọ́lé ó gbọ́dọ̀ máa dáwọ́lé ní ọjọ́ Monday àti ọjọ́ Thursday. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló nílò kán wára wọn, kán mọra wọn. Ẹlòmíì wà tó jẹ́ pé aṣọ dúdú ò tiẹ̀ bára wo ẹ̀ mu, tó jẹ́ pé ó ń dàrin àjò ẹ̀rú. Ẹlòmíì wà tó jẹ́ pé aṣọ pupa ni ò bá rìn àjò ẹ̀mú tó ń dàrin àjò ẹ̀rú.
bẹ́ẹ̀ lẹ́lòmíì wà tó jẹ́ pé ẹja ló dáa jù kó máa jẹ ló ń tún ìràwọ̀ ẹ̀ ṣe ẹlòmíì wà tó jẹ́ pé kò gbọ́dọ̀ jẹ nǹkan tó bá ń fò lọ́pọ̀ kò bá ràwọ̀ ẹ̀ mu gbogbo orí kọ̀ọ̀kan ló lẹ́tọ̀ọ́ láti ṣèbéèrè láti ṣàwárí ara ẹ̀ láti mọ ọjọ́ oríire rẹ̀ àti ọjọ́ tó jẹ́ ọ̀tá fún ọjọ́ oríire rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí iṣẹ́ wọn ti dàrú tí ọ̀nà wọn ti dàrú gbogbo wọn kọ́ ní iṣẹ́ ayé o gbogbo wọn sì kọ́ làwọn àgbà ń yọ lẹ́nu tí ìràwọ̀ èèyàn bá wálẹ̀ ó lè dàrin àjò èèyàn rú tán máa tú sàá tán nírí n tó ń ṣe ẹni tí ò bá wá lè tú ìrìn àjò èèyàn débi ìràwọ̀ ẹ̀ wọ́n lè pọ́ta lé kan ni wọ́n lè pa àwọn àgbà ni wọ́n lè pé orogún ìyá rẹ̀ kan ni tó sì jẹ́ pé ìràwọ̀ ẹ̀ nìkan ló wálẹ̀ nípasẹ̀ àìmọ̀kànmọ̀kàn ó ti dàrin àjò ọ̀pọ̀lọpọ̀ rú ẹ jẹ́ ká mọ wára wa ká lè mọ ọjọ́ oríire wa ká mọ ọjọ́ tó jẹ́ ọ̀tá fún oríire wa pàápàá jùlọ ká mọ àwọn nǹkan tá a lè ṣe àwọn tá a lè ṣe àwọn tá a lè jẹ àwọn tá a lè jẹ ó ṣe pàtàkì nínú ìrìn àjò ọmọ ẹ̀dá kọ̀ọ̀kan ká ṣàwárí ara wa ká ríra wa. tó màmá màá tún mọ padà wá bí torí àwọn irinṣẹ́ tí mo kó dání yìí àwọn ilé òpá náà ní ìsìn wọ́n pa àwọn èèyàn tí mo gbádùn yín àmọ́ díẹ̀díẹ̀ náà màá rí i pé mo rí yọjú sí yín ṣẹ́gun màmá ó dáa ẹ bá ń dárúkọ yín fáwọn àlàyé lẹ́ẹ̀kan sí. ó ṣe olóòtú orúkọ tèmi ni èyí Ọ̀ṣunfúnkẹ́ olómi tútù láti Ilé-Ifẹ̀ ẹ ojú tẹ́ ẹ fi ń wò mí kò ní fọ́ o àṣẹ o etí tẹ́ ẹ fi ń wò mí kò ní di àṣẹ o gbajúmọ̀ yín kò ní wọ mi o àṣẹ o ẹ ní tẹlẹ̀ níbi tílẹ̀ ti lójú o àṣẹ o ìrìn àjò alọ́ọ̀dé ẹ ní bá wọn lọ o àṣẹ o ẹ wá ní fojú olú ọmọ ẹ ní fi ṣàwátì àṣẹ o ẹ ní taṣọ àgbàmọ́lẹ̀ ẹ ní tẹlẹ̀ níbi tílẹ̀ ti lójú o àṣẹ o ẹ jẹ́ ká wára wa ẹ jẹ́ ká dira o ọ̀rọ̀ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà Ifá ní ká má fojú kékeré wò ó Ifá ní ká má fojú yẹpẹrẹ mú un Ifá tó jáde lọ́dún yìí ẹ jẹ́ ká múra ká ṣẹbọ ẹ jẹ́ ká ṣètùtù ẹ jẹ́ ká dira. Dapsy Concept ìròyìn ò dá fojú bá o oríṣẹ́ ńlá mo jù bá o iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rókóṣó kékeré kọ́lẹ̀ fàlọ́dàn òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya fídíò production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà láwà ní opposite Progress Academic School off Titilayo Sawmill Ọ̀rẹ́ Òdìgbò Government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting wedding shooting wedding shooting.